ṣé lóòótọ́ ni pé Alhaji Wasiu Ayinde K1 The Ultimate àti ìyàwó wọn tẹ́lẹ̀ Fathia Títí Marshal ti ń fẹ́ra padà nítorí ohun táwọn èèyàn rí nínú fọ́nrán ló jẹ́ kí ọ̀rọ̀ yìí wáyé o ti àwọn tó wà concern nípa rọ́pò sweeter àti Wasiu Ayinde tó jẹ́ current wife tí wọ́n fi ń jára jẹ pé báwo ló ṣe máa rí báyìí kò yẹ kó rí báyìí o ṣebí wọn ò fẹ́ra mọ́ kí ló tún wá ṣẹlẹ̀ tí wọ́n rí nínú fọ́nrán níbi tí Títí Marshal tó ti ń fi handkerchief tó fi nu ojú Wasiu Ayinde tó ń dì mọ́ lọ́tún lósì tó ń gba wájú tó ń gbẹ̀yìn àwọn kan tiẹ̀ ní wọ́n rí níbi tí Wasiu Ayinde gan fúnra ẹ̀ ti ní pé kó bọ́ sínú mọ́tò pẹ̀lú àwọn ọmọ tí wọ́n ní àwọn mẹ́tẹ̀ẹ̀ta ni wọ́n sì tẹ̀síwájú ńgbà tí wọ́n wọnú mọ́tò àwọn èèyàn wá wò pé ṣé ó yẹ kó rí báyìí nígbà tí rọ́pò tó jẹ́ sweeter àti Wasiu Ayinde tó ń bẹ nílé tó wà láyé tó wà láàyè àwọn kan ní bóyá moral support ni àmọ́ kí ni arábìnrin yìí sọnù fọ́nrán nípa gbogbo ọ̀rọ̀ yìí gbogbo eléyìí tó wáyé yìí ó wáyé níbi tí wọ́n ti lọ ṣe bẹ́ríà màmá K1 níjẹ̀bú ṣàmọ̀ pé màmá wọn ti tẹ̀síwájú ó sì jẹ́ ohun tó lágbára gan ó jẹ́ ohun tó dùn wọ́n lọ́pọ̀lọpọ̀ ọ̀pọ̀ ènìyàn ló ti wá ń sọ̀rọ̀ lórí ayélujára nípa ohun tí wọ́n rí nínú fọ́nrán yìí pé ṣé ó yẹ kó rí bẹ́ẹ̀ àwọn èèyàn ní bóyá nítorí pé Títí Marshal ti bímọ fún Wasiu ló ṣe rí bẹ́ẹ̀. Welcome to CrossBlog X TV. Remember to like, share, and follow us. I saw them today. Mo rí pé nígbà tí bàtọ́ ti gbé ìyá lọ síbi òkú àwọn méjèèjì náà dúró sẹ́gbẹ̀ẹ́ Alhaji gbọ̀ngbọ̀ngbọ̀n Fathia right Red Rose left. Mo ní ẹ gbà mí kí ló ń ṣẹlẹ̀ ṣé Alhaji àti Fathia ṣọ́yìn fẹ́ra wọn ni. Not all relationship comes like that. That is one thing I've just noticed today. Not all relationship. Once you are gone, tó bá fẹ́ wá ṣe ìyá àwọn ọmọ ẹ, wàá kó àwọn ọmọ dání, ẹ máa wà lẹ́gbẹ̀ẹ́ ni. If there is nothing between the two of you, get me right. Today, in fact, I can confirm that my daddy is still very much in love with Fathia, except or they have reconciled a long time that we didn't know. Because today I can confirm it. I'm a woman. You cannot tell me, but what she ya àwọn ọmọ ẹ? I don't do seats. Ẹ jẹ́ kí n sọ bó ṣe jẹ́. Bóyá ẹ wo bon tó ṣẹlẹ̀ gangan. Bó ṣe débẹ̀ báyìí mo rí ìyàwó mo rí ìyá àwọn ìyá Àbíkẹ́ Fathia ìyẹn wà ní right ìyàwó kékeré wà left but I could see that Wabo was trying to resist something like you are not going to take my place today. Fight on the titan. Bang, 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 bang. Happy New Year, everybody. I can see you. Oritoke, how are you, man? You understand? You could see that it was like, no, you're not going to take my place today. Like, Jay, oh, the people for call me, can't follow me. Like, Musha, that goes so sharp and back. Musha get go so I lost you. Mori Fathia not to bye bye. How many chance? Muni Oloma get Baba me. Oloma get Baba. I do my fair Wahala but oh my Thomas Suku. I go away yellow Suku. Hey, you know why like Paleku. Musha be home fights. Musha. I say that is not even enough. Nígbà tó fẹ́ wọ inú mọ́tò. That one could shock me past. It shocked me. Mo kọ́ láti inú mosque. Mo ti rí pé Red Rose àti Daddy nìkan ló jáde nínú mosque. Mo kọ́kọ́ rí pé òun ló wà lẹ́gbẹ̀ẹ́ òun níyàwó. Bóyá Fathia wá ṣe ìyá àwọn ọmọ ẹ̀ ni. Kò yé yín. Next thing. Mo kàn rí pé ńgbà tó ń lọ sí inú mọ́tò. Red Rose ti wà lẹ́gbẹ̀ẹ́ Daddy. Ṣé ọ̀pẹ́ Daddy làwọn máa like láti wà. Ó ti wà lẹ́gbẹ̀ẹ́ ọkọ ẹ̀. Ṣé mo pápápá my love.
my life, my ó ti wà lẹ́gbẹ̀ẹ́ daddy mi. Inú mi ti ń dùn mo ní red rose. Ó yá cash up. Ó ṣe bá sí daddy ni. Pẹ́pẹ́pẹ́pẹ́. Níbo le láǹtí Fathia? Àwọn ti mú ọmọ, wọ́n ti bọ́ síwájú. Mo níbo ló ń lọ. Èmi ti rò pé bóyá ń lọ, mo kò gbọ́ lọ sí iwájú mọ́tò, wọ́n dẹ̀ dúró síbi síìtì ẹ̀gbẹ́ ọkọ. Daddy dẹ̀ ló fẹ́ wa mọ́tò. Not driver ló fẹ́ wa mọ́tò. Popsi mi ló fẹ́ wa mọ́tò. Wọ́n fẹ́ wa G-Wagon wọn. Wọ́n fẹ́ wa Lexus wọn. Mo ní what is happening? This cannot be true. What's going on? Is daddy back to Fathia? Mo ní no. She's not a wife now. She's gone. And that was my thought though. I now saw daddy doing face to face here. Wale síwájú. Daddy now opened the door like this. He was opening the door. And I was looking. Daddy, are you opening the door for Fathia to come in? And then, where's your wife going to stay now? Your red rose, where is she going to stay? I was wondering, because I thought Fathia is no more in his life. Now. Òun náà nìyẹn, ṣé ẹ ti rí bó ṣe ń lọ, ẹ rí pé ó lágbára gan. Fathia went inside with her daughter. Gbọ́mọ ẹ̀sẹ̀ kìíní. Red rose wá ṣí ilẹ̀kùn ẹ̀yìn. Ni ó máa ṣe o. Anyway, ìyàwó kékeré ni. Ká ní a máa tó dáadáa. Ká máa tó. Bóyá jẹ́ kó jẹ́ ìyàwó kékeré ni. Tó bá jẹ́ pé wọ́n yìí ń fẹ́ra wọn o. Ṣé you understand? Ẹ bá mi ra star. Ẹ má rẹ̀ ẹ̀rín nìkan lẹ̀ rín. Ẹ wá tápò. Kẹ́dẹ̀ ra gift. That's why I don't like call me jàre. Yọ́kọ̀ máa rújọ́ ìnira gift. Ó ti sún mi ìròjọ́ mọ́. Mi ì ṣe ké mọ́. Wọ́n ti ẹ̀gbọ́n fẹ́ra wọn kò jẹ́ sí ètò kẹ́mi mọ́. Lọ́rọ̀ kan ṣá, èyí tèmi. Mo bá rí pé wọ́n lọ jókòó sí iwájú. Red rose wá ṣílẹ̀kùn. Ẹ̀dàmọ́lá àbí lọ́ọ̀yà wọlé. Thank you jàre Adébímpé. Ṣé wọ́n mi Adébímpé nìyẹn? Thank you Mrs. Adébímpé. God bless you ma. Mo wá rí pé ìyẹn ló ṣílẹ̀kùn. Lọ́yà wọlé, ìyẹn ọmọ Alhaji lọ́yà wọlé. Then àwọn ọmọ Fathia méjì obìnrin tó kù wọ́n wọlé tẹ̀lé. Red rose náà wá wọlé. Mo wá wò pé wow. Honestly, to everybody here, never say never. When that thing happened at that time, I was saying, Fathia could feel like Jimolaye and all that because. But what I saw today, it was even Alhaji that was telling her to come inside. Come inside. That shows that I am still married to you. Àti ẹ̀ tí rí nǹkankan. Rí nǹkankan. Daddy ní sọ́kà àti ẹ̀ tí rí nǹkankan. Tí rí nǹkankan. Wọ́n bá jókòó. Níbi tó ti daddy mi ti sunkún báyìí. Mọ́mì mi ti kú. Máì mi ti kú. Tí daddy mi jókòó. Mo ṣáà rí pé Fathia ń bọ̀. Daddy ẹ jẹ́ kí kọ́kọ́ sọ. Máì mi ti kú. Fathia ti mú handkerchief. Ilé àti mú handkerchief tó máa mú kiri. Ó ti bẹ̀rẹ̀ sí nu daddy mi lójú. Ó ti nu daddy mi. Mo tún wò pé it's just common sense now. Come on, go now. Ó tún nu daddy mi lójú. Ẹ tẹ́ fẹ́ra yín mọ́. Ẹ fẹ́ra yín mọ́. Ẹ tún nu ra yín lójú. Ó tún wá so mọ́. Ó tún hug ẹ. Bó ṣe hug ẹ yẹn, ara daddy mi ṣe jìjìjì. Òkú ẹ lè wá. Ó ṣe pàtàkì. Ó sáré control ara ẹ ni. Ara ẹ ṣe jìjìjì. Òkú ẹ sáré. Torí mi ń ṣọ́ gbogbo yẹn. Mo ń ṣọ́ gbogbo movement yẹn. Ìsàlẹ̀ Alhaji ni mò ń wò bó ṣe ń ké yẹn. Wọ́n ké ó nu ojú wọn. Bẹ́ẹ̀ Alhaji ṣe kí ni wọ́n bó ṣe gbé torí ó mọ̀ gbé ọjà yẹn ó gbé sí wọn lára báyìí ó wá fi ń pẹ́ẹ̀tì wọn ó fi ń pẹ́ẹ̀tì dáàdì pẹ̀lẹ́ Àyìndé mi ọkọ mi. ṣá gbà ilé mi ti mọ̀ pé nǹkan ń bẹ mo wá wò pé kí lélẹ̀ àṣà àti ẹ̀ tí ì rí nǹkan kan nígbà tó wọ́n fẹ́ jókòó tálàjì jókòó gbà tó sunkún tán ẹkún tálàjì dẹ̀ ń sun ni pé
bó ni máa yà sí lálẹ́ ta ni máa dónú ẹ̀ méjèèjì lálẹ́ ìtẹ́gẹ́ méjèèjì wàhálà yìí fẹ́ pa mí o báwo mo ṣe máa ṣe ilé ayé mi wọn mọ̀ wọ́n mọ̀ pé ìyá ẹ̀ ló ń ké fún Bálájì ṣe jókòó ní mo rí pé Fathia fẹ́ jókòó sẹ́gbà mo kò rí Red Rose tó sáré wá ní pé aláwọ̀ nígbà ṣe mi ṣe lẹ́nìí kí ló wá fa àyẹ̀wò ọ̀tá àǹfà èmi ni ìyàwó Aláàjì ẹ pè mí ìyàwó Aláàjì n jẹ́ ìpè sáré jí ẹni ẹlẹ́ni ọmọbìnrin sísítà mi how are you ètò àrígbéragbéra gbélé ni mi ò ṣèké mú ṣàlàyé lára àbí kí lára yìí ṣàlàyé lára jẹ́ mú mi ìfẹ́ wà lákọ́mà ni mo ń ṣèké ọlọ́gbèsí ni mo bá rí tó ti fẹ́ jókòó báyìí ó kò sáré dìde ni mo kàn rí Red Rose tó kàn sáré wá síbi ọ̀dọ̀ ọkọ ẹ̀ ni ó kàn sáré jókòó sẹ́sẹ̀ Aláàjì ni mo ní ní pàtí Red Rose take it easy love one thing I no go gree love one thing ó kàn jókòó sí ẹsẹ̀ dáàdì mi ni níjọ́ òkú àlàájá Red Rose mama padà dì mí Red Rose ṣọ́ra rẹ o ó bá jókòó sí ẹsẹ̀ Popsi ó jókòó sí ẹsẹ̀ Popsi báyìí Popsi náà tún gbé ẹsẹ̀ yẹn dáadáa ó tún gbé fún pé kó jókòó sí dáadáa next Popsi wá mú ẹsẹ̀ kejì ẹ̀yin tẹ́ ẹ bá wo ẹ wá wò dáadáa o Popsi wá mú ẹsẹ̀ kejì ó yọ síta ńgbà tí Red Rose ti jókòó àwọn ọ̀gbọ́n tó ń sọ mo ṣàrí pé wọ́n ń sọ nǹkan kan wọ́n ń sọ chúchúchú rà pé Fathia bóyá ó complain ni o kò yé mi o mi mọ̀ pé èwo ni jókòó sáré lọ jókòó ẹ̀bá yẹ́lò ẹ̀lẹ́ dádì ti jókòó sí ẹsẹ̀ Popsi dádì wá mú ẹsẹ̀ kejì wọ́n wá ní ìwọ náà máa bọ̀ wá jókòó sí ẹsẹ̀ kejì ẹjọ́ èèyàn ọlọ́gbọ́n tẹ wà ń bí ẹ̀yin abiyamọ tẹ́ ẹ̀ ní sọmọ nù ṣé ó possible kéèyàn má fẹ́ra èèyàn mọ́ ṣé ó possible kéèyàn má fẹ́ra èèyàn mọ́ kò ní kó wá jókòó sí ẹlẹ́sẹ̀ ẹ dá mi lóhùn it's now on your ball, the ball is in your court, your ball is there. Is it possible? But Fathia said no mi ò bá yín dùn ẹ̀jẹ̀ máa dùn kan yín thank you my gifters jare God bless you ní someone ẹ ṣe bẹ ṣe ra gift fún mi Fathia ní no don't worry I'm not sitting down mi ò ní láti jókòó sẹ́sẹ̀ ẹ̀kọ́ tó mọ̀ pé ìyàwó ẹ̀ ni mo jẹ́ at least mo ti show lẹ́ni pé ìyálé ni mo jẹ́ mo wá fi ọmọ Èkó hàn ẹ dẹ̀ mọ̀ pé àwọn méjèèjì sister mi ni wọ́n Mama Banke God bless you ma ẹ̀bá yẹ́lò ẹ̀lẹ́dàdì Red Rose tèmi nìkan ṣoṣo ọmọ Ẹ̀gbá ni nídìílé Popsi mi ọmọ Ẹ̀gbá ni so sister tèmi ni nídìílé ìyá mi ọmọ Ẹṣinlókun ọmọ Èkó pàtàkì òun ni Fathia sister tèmi ni so ìbídí méjì lọ́dọ̀ èmi nìkan so èmi ò wà lẹ́yìn anybody ẹni tí Popsi mi bá ti love ni mo love I've always said that anything Ayinde likes I like that thing if Ayinde decides to go and marry mama èyí tó ti lọ ti pẹ́ I will marry the person. òun náà nìyẹn o ṣé ẹ ti rí bó ṣe ń lọ ẹ rí pé ó lágbára gan. with Ayinde tí Yéwándé bá padà lẹ́nìí I will marry with Ayinde. Please share the video with us. Ẹ fẹ́ rí fídíò yẹn. Èmi ṣé mo ibi ìfẹ́ máa ṣèké ni tó ti bá ṣe é sí wọ́n lè ní àmọ́ ń ṣèké ní ìdẹ́fẹ́. Ìfẹ́ tó yàgbọ́ mọ̀ ń ṣèké ọ̀nà hàn yàgbọ́ mọ̀ ń ṣèké máa ṣó ẹ̀ fún yín. Ìjókòó yẹn èmi wò pé akílódé ẹ tẹ́kẹ̀ yín sí o ẹ má pa Popsi tèmi o èmi kò yẹ tó tiẹ̀ bẹ́ẹ̀ mi ni pé tó bá lọ ṣàlájì léṣe ẹsẹ̀ mélòó lálàjì ní tẹ̀yìn méjèèjì fẹ́ kó síbẹ̀. Bóyá òun ní fẹ́ jà yọ pé ẹsẹ̀ náà dà ẹsẹ̀ tó ti darúgbó má lọ jókòó sí kó lọ wó dànù káwọn ọmọ ẹ wá fi ọlọ́pàá gbé mi pé èmi mo wó ẹlẹ́sẹ̀ n fẹ́ ṣe kèé sí ilé yìí wà ṣẹṣẹ gbúrè ṣódà ṣé time báyìí ló jẹ kó má ṣiṣẹ́ Ọlọ́run ẹ má bínú ẹ̀yin tèmi o ẹ má tẹ̀kẹ̀ yìí sábà ń ṣèké ni o orí gbogbo ẹ̀ náà à ń wá kiri náà àmọ́ ṣe ń ṣe gbogbo èké wa sí
ẹ má bínú o mo fẹ́ kẹ́tọ́ ẹ̀kọ́kọ́ bá ẹ wò ẹ ti rí red rose lẹ́gbẹ̀ẹ́ wọn gẹ́gẹ́gẹ́gẹ́ ni ó dúró ti dádì mi ni everywhere you go I go ni ṣẹ́ni ìyàwó wọn lẹ́yìn Fathia ló wà lẹ́yìn red rose ní ẹlẹ́gbẹ̀ẹ́ wọn so everywhere wọ́n ṣà ń ṣọ́ra wọn kiri wọ́n ń ṣọ́ra wọn kiri wọ́n ń ṣọ́ra wọn kiri ìyá ọkọ bọ́ǹfìtà ní mí o mo dúpẹ́ fọlọ́run bọ́lọ̀ ṣe dá mi nìyẹn yes it's coming ló bá dé yes I'm doing well am I doing well I'm doing well so ẹ máa gbọ́ o ẹ wò ti bíbá yìí náà ẹ ti rí Fathia ó ṣàdúró síbẹ̀ òun náà wà ní center of attraction kò sí pé yẹ mo wá ṣe àyè àwọn ọmọ mi eléyìí mo wá ṣe àyè ìyàwó ni Fathia wá ṣe ẹrù ṣẹrí ń bẹ ẹrí ń bẹ ẹ bá ní ètò ògùn ètí mo fẹ́ kẹ́ wù gangan èyí tẹ̀ kéyìn gangan níbi tó ti nu ojú ara wọn yẹn mo fẹ́ kẹ́ rí ó ní reason mi mọ̀ pé love wọn yìí ó yìí strong very strong máa fẹ́ hàn yín Facebook o ẹ lọ́kọ́ fi hàn àwọn ti bíbà iná. Kò sẹ́ni tí ó fẹ́ kí. ẹ wo bí wọ́n ṣe ń ké dádì mi sunkún ẹ wo má fẹ́ hàn yín náà mò ń bọ̀ o. Màmá bàbá wa yìí wọ́n kó ní ìjọ fún 109 àbí 104 wọ́n sì ń ké. wọ́n ké. Pẹ̀lẹ́ alájì ẹ̀kọ́ ara fẹ́ra kù. wọ́n pẹ̀lẹ́. Ẹ̀yin màmá dà. ṣẹ́rí Fathia ṣé ẹ̀ ń rí ẹ̀yin ti TikTok ẹ wo ó so mọ́ ọkọ ẹ̀ ó nù lójú àwọn náà wà ẹ wo ṣẹ́rí. àwọn náà ń pàtójú wọn wọ́n kí wọ́n pẹ̀lẹ́ ọkọ mi pẹ̀lẹ́ ọkọ mi ẹ̀kọ́ ara fẹ́ra kù. pẹ̀lẹ́ Èyí máa ṣe ìyá gbogbo ìyàwó ló sọ̀rọ̀ àwùjọ wọn. bẹ́ẹ̀ni Gbogbo àwọn ọmọ bẹ́ẹ̀ni I will show you Fọláṣadé Fọlárin. abẹ́rẹ́ máa yé màmá. mo fi hàn àwọn TikTok náà ni sí wọn Olúwa ṣeun. ṣẹ́rí Olúwa ṣeun. ṣe bóyá ìfẹ́ lọ jókòó red rose náà ti jókòó sí ẹsẹ̀ ọkọ òun. ṣètìlí red rose ayé jókòó ẹsẹ̀ ọkọ ẹ̀ o ẹsẹ̀ Wasiu Ayinde ìyàwó wọn nìyẹn Alájà Bilkis Adéwọ́pọ̀ Ayaba. ọmọ náà sọ jókòó jókòó sẹ́sẹ̀ dádì ṣíwọ́ mi lè ní iná ní gbogbo ilé ti ṣẹlẹ̀ báyìí. ó sì wà Olúwa ṣeun. Màmá ẹ̀ àmọ́ bí ti next week ṣe máa rí o ẹ wo ẹ̀yin tí kinní ẹ̀yin náà ẹ wò ó ẹ bá mi pa tap o ẹ̀yà ẹ wò ó bọ́n ṣe ń ké nìyẹn o gbàdáàdì bí bẹ̀rẹ̀ sí sunkún pẹ̀lẹ́ Àyìndé. màmá bàbá wa yìí pẹ̀lẹ́ Àyìndé. wọ́n kó ní ìjọ fún 109 àbí 104. pẹ̀lẹ́ Àyìndé. wọ́n sì ń ké kò yé sí ẹ̀pẹ̀lẹ́ alájì ẹ̀kọ́ ara fẹ́ra kù. ẹ má bínú ẹ tún àti mo lọ pè wọ́n ẹ má bínú wọ́n ti fi àwọn ẹlẹ́ni. ìyá alálùbáríkà ìyá ọmọ Wasiu ex-wife wọn àwọn náà wà ń bẹ àwọn náà ń pàtójú wọn yẹn. x la pè wọ́n tẹ́lẹ̀ àmọ̀pọ̀ ti fẹ́ra wọn padà ní ẹ má bínú o. pẹ̀lẹ́ ẹ̀kọ́ ara fẹ́ra kù èyí máa ṣe o ìyá gbogbo ìyàwó ló sọ̀rọ̀ àwùjọ wọn. ṣẹ́yìn lẹ́gbẹ̀ẹ́ ẹ̀sùn kò wá látẹ̀yìn ní sáré wá jókòó sẹ́sẹ̀ bàbá mi. ló wá ṣeun abẹ́ẹ̀rí ó máa yé màmá o èmi náà sí wọn Olúwa ṣeun Olúwa ṣeun. Red Rose náà ti jókòó sí ẹsẹ̀ ọkọ òun Red Rose ti jókòó sí ẹsẹ̀ ọkọ ẹ̀ o wọ́n sáré jókòó ẹsẹ̀ Wasiu Ayinde ìyàwó wọn nìyẹn Alájà Bilkis Adéwọ́pọ̀ Ayaba bẹ́ẹ̀ ni òun ló jókòó sẹ́sẹ̀ dádì yìí nínú òde ìdá lè ní iná ní gbogbo ilé ti ṣẹlẹ̀ báyìí. ẹ̀yin tèmi ṣé tí wàá yẹ yín. ẹ̀yin èèyàn wa bó bá ṣe pẹ́yìn ni rọ́pò Emmanuela Sweeter àti K1 àti gbogbo ọ̀rọ̀ yìí sì ń lọ báyìí tẹ́ ẹ rí inú fọ́nrán àti kò jẹ́ ṣe pé ẹ rí inú fọ́nrán ẹ tó ṣojú yín kí lẹ fẹ́ ṣe ìgbésẹ̀ wo lẹ máa gbé gẹ́gẹ́ bí ìyàwó. ẹ̀yin èèyàn wa drop comment yín remember to like share and follow us. à ń lọ fún ìpolówó ọjà ẹ pè WhatsApp number page yìí